So ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi mo kí yín o, ẹ kú àdúrótì bàbá Ìjẹ̀ṣà látìgbà tí wàhálà ti bẹ̀rẹ̀. Bàbá Ìjẹ̀ṣà ló wá sọ fún mi báyìí tó pè mí níbi tí mo wà wípé kí n sọ fún gbogbo ọmọ Nàìjíríà pàápàá àwa tá a jẹ́ ọmọ Yorùbá. Ó lóun rán ẹnikẹ́ni sígboro o, ó lóun rán ẹnikẹ́ni o, bóyá NGO ni o, bóyá foundation ni, bóyá company ni, bóyá promoter ni, ó lóun rán ẹnikẹ́ni sígboro kán lọ́ọ́ máa bá ń tọrọ owó pé kán fún wọn lówó wọ́n fẹ́ fún bàbá Ìjẹ̀ṣà. Ó nítorí nígbà tóun wà ní ẹ̀wọ̀n ní Kirikiri nígbà yẹn, ó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ ń gba owó lọ́wọ́ àwọn olówó l'Amẹ́ríkà, ní London, ní South Africa, ní Canada, tí wọ́n sọ pé owó ìrànlọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. Ó lóun ò rí kọ́bọ̀ o, òun ò rán wọn síta o, òun nìkan lọ gbowó o. Ó nínú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan arẹ́ni tó ṣẹ̀wọ̀n tí wọ́n fi sẹ́wọ̀n oṣù 6 nígbà tí wọ́n mú un, tí wọ́n dé kóòtù tóun dẹ̀ jẹ́rìí láti ibi tóun wà wípé òun ò mọ nǹkan kan nípa owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn káàkiri àgbáyé. Bàbá Ìjẹ̀ṣà ò rán ẹnikẹ́ni láti lọ gbowó. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa share program yìí, ẹ bá wa sọ fónílé, ẹ sọ fàlejò, pàápàá àwọn èèyàn wa tó wà nílẹ̀ òkèèrè, tó wà ní London, tó wà ní US, tó wà ní Canada. Bàbá Ìjẹ̀ṣà ò rán ẹnikẹ́ni lọ South Africa pé wọ́n lọ tọrọ owó o. Anybody tó bá ní interest láti ràn lọ́wọ́ pẹ̀lú position tó wà, account number ẹ̀ ní Zenith Bank ó ti wà lórí program tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ sẹ́ndì owó tẹ bá fẹ́ fún bàbá Ìjẹ̀ṣà sí àkáǹtì bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ò rán ẹnikẹ́ni o, wọn ò rán NGO, wọn ò rán promoter, wọn ò rán any organization, wọn ò rán foundation kankan o pé kó lọ́ọ́ máa gba owó fún bàbá Ìjẹ̀ṣà o. Wọ́n ṣe ń gbà tó wà lẹ́wọ̀n o, kò dẹ̀ rán wọn níṣẹ́. Lásìkò yìí báyìí ó fúnra ara ẹ̀ ló pè mí pé ká bá òun pariwo fọmọ Nàìjíríà kó má torí orúkọ ń lọ gba owó o. Ìyẹn ni kókó number 1 tó jẹ́ pé ó yẹ ká sọ fún gbogbo ọmọ Nàìjíríà. Ẹ bá wa sọ fáwọn èèyàn wa nílé lóko, bàbá Ìjẹ̀ṣà ò rán ẹnikẹ́ni lọ sígboro pé kán lọ gba owó lórí orúkọ ẹ̀. Ẹ ṣé o. ẹ ò bá dán ò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan, àwọn ọ̀rẹ́ wọn sọ pájé ní òdì, àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́hún ló mú, àtàjé ní òdì àtọ̀ lọ́hún àmú, má fi kàn mí nílé ayé mi, àkó má fi kẹ̀yìn olólùfẹ́ mi. ẹ ò bá dán ò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan, àwọn ọ̀rẹ́ wọn sọ pájé ní òdì, àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́hún ló mú, àtàjé ní òdì àtọ̀ lọ́hún àmú, má fi kàn mí nílé ayé mi, àkó má fi kẹ̀yìn olólùfẹ́ mi. You go to the toilet, so you see nobody in your stool. Because the meeting is good. Okay. Then here particularly, they give me several points, and the place is always taking me like how do you to control myself. Like, it will just come like sharpen and draw my eye and everything else, making me feel the head to Okay. Okay. Àgbàṣe, mo ti jáde o, mo ṣẹ̀ jáde náà ni, tó mo ṣẹ̀ fẹ́ kúrò níbẹ̀, mo wá èèyàn tó máa fẹ́ wá bí tí màá lọ, so mo ní kí n sọ fún yín. Ẹ ṣé gan, ẹ kú àdúrótì, ojú òní tí yín o, ẹ ṣé gan. Òun á pè yín tó lórí jẹun fọ́ mi, fẹ́ wá bí tí mo tẹ̀tẹ̀ kọ́kọ́ lé ọ̀rẹ́ lásìkò. Ẹ ṣé gan, thank you. Àgbàṣe, mo ti jáde o, mo ṣẹ̀ jáde náà ni, tó mo ṣẹ̀ fẹ́ kúrò níbẹ̀, mo wá èèyàn tó máa fẹ́ wá bí tí màá lọ, so mo ní kí n sọ fún yín. Ẹ ṣé gan, ẹ kú àdúrótì, ojú òní tí yín o, ẹ ṣé gan. Òun á pè yín tó lórí jẹun fọ́ mi, fẹ́ wá bí tí mo tẹ̀tẹ̀ kọ́kọ́ lé ọ̀rẹ́ lásìkò. Ẹ ṣé gan, thank you. A máa kórìíre náà. I do well on Bọ́lá mi bọ́lá wà.
adúpẹ́ fọlọ́run Kazeem ló sọ̀rọ̀ àti Taofik. adúpẹ́ fọlọ́run. Òfin ìpínlẹ̀ rí ní báyìí mo fẹ́ lọ tọ́jú ara mi mọ́. Alhamdulilayi. Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun.